والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبه ومن والاه وبعد. أدعوكم فún الله سبحانه وتعالى الحمد لله. أترك أبي الله سبحانه وتعالى وشريم كاتب النبي àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tá ń gbìyànjú lójú Ànábì sallallahu alaihi wasallam náà títí di ọjọ́ ìgbìyànjú al-qiyamah. Láláì ní gbára wa lásìkò púpọ̀, a kí gbogbo àwa tá wà ní ìjòkó, ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa àti ẹ̀yin ọmọ ìyá wa lójú ọ̀nà ẹ̀sìn Islam. Bákan náà à ń fi dédé àsìkò yìí tọrọ àforíjì lọ́dọ̀ àwọn sheikh wa torí wípé àwọn sheikh ti ṣe tán tí ń bọ̀ wá tẹ́lẹ̀ but kò tí ì sáwò èèyàn ní ìjòkó. Àwa sọ fún pé kán dákun kan padà sílé pa máa pè wọ́n àwọn ẹ̀bá sí wọ́n jùkọ́ mọ́sá àsàfòwíjì fún àkọ́lọ̀ mọ́sá. So a máa gbé microphone lọ sọ́dọ̀ àwọn sheikh wa Ash-Shaykh Dr. AbdulFatah Sarumi. Àbí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣàlékún dáadáa wọn, kó bá wa ṣe àlékún orí wọn. Ní tí wọ́n máa bá wa sọ̀rọ̀ lórí rẹ̀, ní tí gbogbo wa náà ti rí lórí flyer náà ni. So àkọlé topic náà wa tírìtì òun náà ni títẹ̀lé Anabi sallallahu alaihi wasallam látara ìwà. Àbí Allah subhanahu wa ta'ala kó ṣe ní ọ̀hún fún wọn. Àwọn tí wọ́n wí, àbí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí wọ́n rí wí. Àwọn tá a fẹ́ gbọ́ náà, àbí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí a sì wọ́n gbọ́. Náà, jazakumullahu khairan sir. Náà. Alhamdulillah. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Ọlọ́run Ọba lórí àwọn oore rẹ̀ tó ṣe fún wa, èyí tí a mọ̀ ní oore Ọlọ́run àti tí àwọn gangan tí a mọ̀ ní oore Ọlọ́run àti àwọn oore tó ṣe pé àwa gan ò fojú ara wa rí àdáàmà, tó ṣe pé àwọn tí ó bá ń wò wá tí wọ́n rí wa wọ́n ni wọ́n sì máa rí pé Ọlọ́run sì ṣe irú rẹ̀ yìí fún lágbájá yìí. Gbogbo ẹ̀ lápapọ̀ a dá ọpẹ́ fún Ọlọ́run Ọba lórí rẹ̀. Alhamdulillahi rabbil alamin. Atọrọ àsàlátù àṣífún Ànábì wa Muhammad, gbogbo àwọn ará ilé Ànábì, àwọn sàhábà rẹ̀, bẹni tí ó ń gbẹ́sẹ̀ ní ìlànà Ànábì sallallahu alaihi wasallam tí ń tọ̀ tó fi di ọjọ́ gbéńdé al-qiyamah. Ọlọ́run kò fi kẹtí àtọ̀rí kò fi kárí wọn. Gbogbo àwa jàmáà mùsùlùmí tí àwọn ní orí ìjòkó àtàwọn tí àwọn wúra wa lórí ẹ̀rọ ayélujára, ẹni pé lórí social media, gbogbo wa ni a kí, pàtàkì jùlọ àwọn jàmáà ayégbàmí tí wọ́n jẹ́ ahlu sunnah, jàmáà ahlu sunnah ní ayégbàmí. So mo kí wọn bá tí ọlá rẹ̀ ga bí ó ṣe fi àánú rẹ̀
tó fi kó yín jọ, tó fi ìfẹnukò sí àárín yín. Ọlọ́nkọ́ má jẹ́ kí rí àdánwò èdè àìyedè, ọlọ́nkọ́ wọlé ìjọba oṣù rẹ̀. Mo sọ ní ìjọ ní tí mo lọ sí Ọ̀fà jẹ́ ìjọ náà kan ní wípé tọ́píkì tí wọ́n fún mi ó dùn mọ́ mi gan. Rí àwọn tọ́píkì táwọn èèyàn bá kó kalẹ̀ pé a fẹ́ ṣe wá sí ẹ̀rọ àti tọ́píkì báyìí, ní wọ́n mọ̀ pé àwọn àdánwò tọ́píkì wo lélẹ́yìí tó lọ náà, èyí tọ́píkì wo nìyí so tó yẹ pé tírú nǹkan yẹn bá ń pọ̀ láwùjọ àwọn èèyàn ní gbọ́ ẹ̀sìn yìí nínú àwọn tọ́píkì tẹ́ máa rí ńgbà míì, ẹ̀sìn ní yá àwọn èèyàn, ìmánì ò ní sí, kọ́lá ìbáàdà gan ò ní sí. So obìnrin tàṣíká tó wá ní ìwà yóò wà bóyá ní pé àwọn tọ́píkì yẹn tọ́píkì amẹ́mi lé amú ọmọ yàyàkúyà náà lẹ́ẹ̀ máa rí pé irú tọ́píkì wo leléyìí, bí kí n fún yàn tọ́píkì ní ìsìnkú ọmọ ní kí náà fi ń yọ ẹ̀kọ́ nu Sunnah ṣé wọ́n pé irú tọ́píkì wo leléyìí so irú tọ́píkì tí a fẹ́ sọ̀rọ̀ lónìí yìí ó dùn mọ́ mi, ó dà gẹ́gẹ́ bí tọ́píkì ti jẹ́ ẹjọ́ yẹn náà ni wọ́n sọ̀rọ̀ nípa ọjọ́ gbẹ̀ǹdẹ̀ ìpalẹ̀mọ́ fún ikú ẹ̀wọ̀n kan. So àwọn tọ́píkì tí ẹ̀mọ́ fi ń da èèyàn ó da nígbàgbọ́, èèyàn ó da ní ìbádà, èèyàn ó da ní ìwà, ṣùgbọ́n náà ní irú tọ́píkì yìí náà. So abẹ́rẹ́ ọba azza wa jalla kó má ṣáà jẹ́ kí ó ṣàǹfààní fún wa àtẹni tí yóò wí àti àwa tí a gbọ́ kọ́nà kọ́mọ jíkẹ́ nìkan ká ṣòfò lórí tọ́pìkì yìí. Náà mọ́ kí gbogbo àwa jàmáà lápapọ̀, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Islam tí a ń ṣe ó dúró lórí àwọn nǹkan tí ó jẹ́ oríṣiríṣi. Islam ó dúró lórí al-aqida as-sahiha, al-iman al-thabit, lórí àdìsọ́kàn tó dáa, ìgbàgbọ́ tí ó dúró déédéé. Islam dúró lórí rẹ̀. Lẹ́yìn aqida, Islam dúró lórí al-ibada as-sahiha al-khalisa min al-bid'ah, ìjọsìn tí ó lálàáfíà, ìjọsìn tí wọ́n máa ṣe tí kì í sí bídíà níbẹ̀. Òun lẹ́lẹ́kejì lórí nǹkan tí Islam tún dólé lérí, òun náà ni ìwà. So ìwà tí ó jẹ́ ìwà tó dáa. Mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yìí, tí wọ́n bá lọ lè ní ìṣòro níbi ìkíní, kejì, ìkẹta rẹ̀, ènìyàn yóò ní ìṣòro níjọba ilé al-qiyama. Ẹni tó bá ní ìṣòro àkídà tó fi di pé ọwá di pé ní ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ọba, so ẹniyàn tó bá jíjọ́ gbé ilé al-qiyama kò sí èméjì níbi pé ọ̀rọ̀ rẹ̀ yóò já sí àdánwò. Bẹ́ẹ̀ náà ni tí ẹ bá lọ lè ní ìṣòro níbi ìbádà tó ṣe pé ìbádà tí Ọlọ́run ò fi rán Anabi sallallahu alaihi wasallam náà lèèyàn fi ń ṣe ìjọsìn, irú ẹni yẹn yóò ṣòfò níjọba ìdí al-qiyama. Bẹ́ẹ̀ náà ni ẹni tí kò bá ní ìwà àmọ́ àkídà rẹ̀ dà, ìbádà rẹ̀ dúró, ó súnmọ́ irú ẹni yẹn kí àìní ìwà rẹ̀ kó jẹ́ àkóbá fún níjọba ilẹ̀ al-qiyama. Náà ló fi jẹ́ pé
ọ̀rọ̀ nípa ìwà kìí ṣe nǹkan tí èèyàn lè fojú rí náà. Ìgbé ṣe bá kéda rẹ̀ ti dáná, ṣe bí ìbádà rẹ̀ kò ní problem, níbi ìwà ló ní problem sí ìyẹn náà lè jẹ́ ìbálẹ́jọ́ ọgbó fún yọ́gbìnde alkiyama. Náà kódà Anabi sọ débi pé ara àwọn criterias tí yíò ní ara àwọn tó ní pé lágbájá yìí bàtà tú ẹrù rẹ̀ níta bá ń bẹ̀ tó yẹ pé tí wọ́n bá ti bá nú ẹrù yàn yóò gbìyàn wọ àlùjánnà Ọlọ́run Ọba. Ìwà ìbẹ̀m̀bẹ̀ gẹ́gẹ́ bí al-iman náà ṣe ń bẹ̀m̀bẹ̀ gẹ́gẹ́ bí al-ibada gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bẹ̀ níbẹ̀ yẹn ni pé ìjọsìn fọ́lọ́run Ọba. Ọ̀rọ̀ nípa al-khuluq ìwà ẹ̀rí pé wọ́n ní ìtẹ̀lé súnà Nabi sallallahu alayhi wa sallam, ittiba'u sunnati Nabi sallallahu alayhi wa sallam bil akhlaq. Iná ni tọ́pìkì wa, ìtẹ̀lé ìlànà Nabi, ìṣe súnà níbi ìwà, ìṣe súnà pẹ̀lú ìwà. Tàbá ní ìwà wọ́n fà máa ń ṣàlàyé rẹ̀ pọ́n ní jẹ́ al-khuluq nínú èdè Lárúbáwá, jámù rẹ̀ ní akhlaq, khuluq akhlaq. Tàbá ní kí ní jẹ́ khuluq, wa huwa suratul insan al-batina, òun ni fọ́tò inú, fọ́tò téèyàn rí ni, fọ́tò ni àmọ́ èèyàn ò ní rí. Kọ́dà ìwà náà ni wa huwa nafsuhu, òun gẹ́gẹ́ ní ẹ̀míyàn, tẹ́bí mọ̀ pé ẹ̀mí ẹni yìí ẹ̀mí rẹ̀ ni, àbí ẹ̀mí yìí ẹ̀mí burúkú ni. So ìwà ní máa ń jẹ́ kéèyàn mọ̀. Wa awsafuhu al-mukhtassa, òun ni ìròyìn tó ṣe pé ó fẹ́ ṣàfihàn pé ìròyìn tẹ́ bá fẹ́ ròyìn rẹ̀, ìwà ní máa ń mú ìròyìn yàn jáde. Bi manzilati al-khalq, ẹwọ ilé Lárúbáwá, al-khaliqu, kha lam qaf, al-khuluqu, khuluqu ní ìwà, wọ́n gba dómà níbi kọ́ yẹn, ìwà nù. Khuluq òun ni ẹ̀dá èèyàn gangan. So khalqu òun jẹ́ suratun zahira, òun ni physical picture yẹn, òun ni ẹ̀rí ọ̀gá, ó kúrú, ẹ̀rí ó sanra, ẹ̀rí ó tẹ́rẹ́, ojú rẹ̀ ó ní long face, ó ní round face. So khalqu nù, òun lẹ́rìí ní tàbáyìí. Wa awsafuha al-jismiyya, òun àwọn ìròyìn ara tẹ́mọ̀rí lára yẹn. Òun lẹ́mọ̀ rí ní ara yẹn, ìpé lágbàjá khalqu rẹ̀ ní pé èèyàn pupa ni, khalqu rẹ̀ èèyàn dúdú ni, khalqu rẹ̀ ọ̀gá. Khuluqu òun ní tẹ́ ní rí, fọ́tò rẹ̀ ní àmẹ́ ẹ̀ ní rí, òun lẹ́mọ̀ rí pé ó ní sùúrù, ìròyìn náà ni ó lè bínú, ó láhun, ó lè tọrẹ. So àwọn ìròyìn tí yóò ní fojú rí, ó túnmọ̀ sí pé al-khalq wal-khuluq nǹkan méjì tó ṣe pé ọmọ èèyàn náà ní máa ń ní méjèèjì. So Ibn Maskawai gbà tó ń ṣàlàyé tí ń jẹ́ ìwà, ó ní halun lin-nafs, ó ní ìṣesí ẹ̀mí ni ìwà, da'iyatun laha ila af'aliha, oníwà péyàn síbi àwọn iṣẹ́ tí yíò máa ṣe min ghayri fikrin wala warawiyya, kìí ṣe pé yíò máa ronú ṣe ìwà. Wọ́n ni ìyìn wù àwọn oníwà, ìwọ ni ó ṣe yọ́lò, tí a bá ń yọ́lò yóò padà hàn. Náà fi máa ń sọ pé èéfí, àwọn Yorùbá ni èéfí náà ni ìwà. Tí a bá rẹni tí ó bá fẹ́ máa yọ ìwà oníwà lò, ẹ padà gẹ́tì kìí kìí ṣe wà rẹ̀. Bí mà tọ́ rẹ̀ tó bá ti ṣe bí ẹ̀mẹ́ta báyìí yóò rọ̀ pé àwọn èèyàn fẹ́ sọ̀yàn di fàlà Christmas rẹ̀ o, inú ilé máa ṣe lélẹ́ ìmọ̀ o.
àmì tó bá ṣe pé ìwà rẹ̀ ní títọrẹ tẹ́lẹ̀ bá wá yóò fún tẹ́lẹ̀ bá wá yóò fún tẹ́lẹ̀ bá wá yóò fún eléyìí ó tó wá parọ́ ní ń tọ̀ ní ẹ̀rẹ̀ ẹjẹ́ ń fún ó sàti wá náà ẹjẹ́ ń fún kó wọn lọ. So ìwà rẹ̀ ní ọrẹ títà nìyẹn kò ní rí change. So tá bá ń sọ̀rọ̀ ìwà nínú Islam pàtàkì rẹ̀ gan-an. Àwọn pàtàkì nínú ìṣẹ̀lẹ̀ ayé ọmọ ènìyàn bákan náà ó sì ní pàtàkì nínú ẹ̀sìn. So ẹ jẹ́ kí n kọ́ sọ pàtàkì nínú ìṣẹ̀lẹ̀ ayé wa. Ẹni tó bá ní ìwà tó ṣe pé òun ń ṣe Sunnah ọwá tó ní ìwà, so àbí ò tiẹ̀ tí ṣe Sunnah àmọ́ ní ìwà tó dáa. Ṣẹ́mọ̀ in tí wọ́n ń sọ̀rọ̀ lóní Sunnah àkídà ni. So kì í kọ́dà ìbádà gangba míì ó lè má sọ̀rọ̀ lóní Sunnah pé ènìyàn mọ̀rún kí dáadáa ó mọ̀rún kí gan nígbàtí ẹ wò ó ẹ bá bí pé aina Allah ní gbogbo ayé ni wọ́n pẹ́ nǹkan dé. So àbí tani Anabi Anabi náà ọlọ́run náà Anabi ní Sufi ìròrí Sufi ló ń gbé kí yìí. So ẹni yìí tó ń Sunnah ọ̀ sòkòtò ló sì fò yìí ìjáàbù sí ní rẹ̀kẹ́tẹ̀ yìí nìkọ́bù sí ní wọ́n gbọ̀nrẹ́ o lè èso ń Sunnah. Àkídà ní mọ̀ sọ́yìn lóní Sunnah tẹ́kọ̀ọ́kọ́ ẹni yìí ó jù ń Sunnah. So bákan náà ìbádà wa tẹ̀lé ìṣọwọ́ kírun rẹ̀ ìṣọwọ́ ṣàlùwàlá rẹ̀ yóò jọ ti ìlànà tànàbí sallallahu alaihi wa sallam. ibẹ̀ ni lẹ́sọ̀ àmọ̀ pé oní Sunnah lẹ́ni yìí. àmúṣe rí ìwà èèyàn lè ní ìwà tí ó sì sọ ní Sunnah àmọ́ wá sọ pé kẹ́ni yóò sì jẹ́ oní Sunnah o. mo ní ustaz kan gbogbo gbà ní máa ń bẹ lọ́nkọ́ lọ́run wọ́n ṣàtìsẹ́ ní ìlú ní Sunnah torí ìwà yìí dá púpọ̀ jù ìwà yìí dá. So ní tí mo fẹ́ sọ ni pé ẹni tó bá jẹ́ oníwà dáadáa nílé ayé àkọ́kọ́ ni pé taksib mahabbatun nas. ìwà dáadáa máa ń jẹ́ káwọn èèyàn láìkì yàn èèyàn fẹ́ràn rẹ̀. kasbu qulubihim wàá gé ní ọkàn àwọn èèyàn látara ìwà dáadáa. kọ́dà ta'lifu qulubil ba'idin wal haqidin. gbogbo àwọn tó ń jìnnà tó wà ń jìnnà sí ọ wọ́n sì máa láìkì rẹ̀ látara pé kí ni bí wọ́n ti súnmọ́ rí wọ́n ti rí ìwà rẹ̀ rí. ẹwúrú èmi ní sẹ́wọ́rú samson sọ yìí nìsín ọlọ́run ọmọ ẹyọjú tí mo ti rí wọn àmọ́ bí ṣe ń sọ ìmọ̀ ìṣòro rántí wọn pé ìwà dáadáa ọlọ́run fún ẹni yìí ẹ̀yin ọmọ fẹ́ràn èèyàn. sọ́mi ènìyàn táwọn èèyàn bá máa ń ròyìn tí wọ́n rí ìwà dáadáa lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn máa darí sọ́dọ̀ rẹ̀. sòrú ẹni yẹn yóò máa bú nìyẹn ṣe máa ń lò má ikhtilafi taba'ihim bí àdámọ́ ẹnì kọ̀ọ̀kan bá ṣe rí. so tí ẹni tó ní sùúrù bá yóò bá lò ẹni tó lè bínú wá bá yóò bá lò yóò mọ̀ bí ó ṣe bá wọn lò. so bákan náà gbogbo ẹni tó bá rí tó bá sì ń gbọ́rọ̀ rẹ̀ ní ọmọ láìkẹ́ pé èèyàn ni ọmọlúwàbí ni. so nílé ayé gangan nìyẹn ilé ayé. ṣe pẹ́lú mi tó bá wà nù mọ̀lẹ́bí rẹ̀ gbogbo mọ̀lẹ́bí náà pé ọmọ rẹ̀ ni ṣe rí nítorí ká ṣe Sunnah lé ní ká bá ṣe Sunnah ọmọ rẹ̀ ni àmọ́ ìkúnlẹ̀ òun náà ni àbí ọmọ ọ̀la ọmọ dáadáa ni àmọ́ tó bá ti dọ̀rọ̀ pé ẹ̀ ń ṣe tí kò bẹ́sìn rẹ̀ mú òun ṣe lè yìí àmọ́ èèyàn ní ẹ̀rí arábá tó bìnrin náà wọ́n ní pé tán bá ń pè yẹn tí Yorùbá bá ní èèyàn ẹni yìí kò sí sí tán darí sí. so bákan náà ẹni tí ó bá ń jẹ́ pé ìwà rẹ̀ dá nílé ayé àǹfààní tí ó rí ni pé taysirul umur ọ̀rọ̀ rẹ̀ ó máa rọrùn ọ̀rọ̀ rẹ̀ yóò rọrùn
bákan náà as-sum'a at-tayyiba ẹnìyẹn yóò máa ní yẹni good reputation rẹ̀ àlàyé ní táwọn yóò máa sọ ń pa rẹ̀ tó dàgbà bá ní ẹ fún wa recommendation lẹ́nu lágbájá ní ọkàn ni. bákan náà irú ẹni yẹn àǹfààní tí ó rí nílé ayé òun náà ni pé tó bá tí wọ́n ń di pé ń sọ̀rọ̀ rẹ̀ báyẹn àǹfààní tí ó mọ̀ rí ni pé ziyadatu fil ihsani ila nnas òun náà tó wá máa lékún láti máa ṣe dáadáa sí i yóò máa lékún dáadáa rẹ̀ yẹn tó máa ń lékún dáadáa fún yàn láti máa ṣe sí ni. bákan náà irú ẹni yẹn ẹni yóò lè àǹfààní tí ó lè ṣe ni pé tó bá jẹ́ oníwà dáadáa yóò lè ní ìmọ̀ rọrùn fún láti ní ìmọ̀ torí ìwà tí èjì kéèyàn lọ lè ní ìmọ̀ kò ní sí lára rẹ̀. gírímọ̀nkáyì ìgbéraga kìí kéèyàn ní ìmọ̀ ìfẹ́ kéèyàn tọ́ọ̀chì mi ìfẹ́ kéèyàn sọ̀rọ̀ ń pa mí kìí kéèyàn ní ìmọ̀. bákan náà irú ẹni yẹn yóò àǹfààní téèyàn jẹ ni pé ẹni yẹn yóò lè máa fún àwọn èèyàn ní ìwọ̀ wọn yu'addi al-huquq wal-wajibat al-mustahabba li ashabiha yóò mọ̀ ọjà jẹ́mọ̀ lè ṣe tí ẹ̀ fún ẹni tó yẹ kí n kí ẹni tó yẹ kó fún nìkan yóò fún ẹni tó yẹ kó rẹ́ni sí yóò rẹ́ni sí ẹni tó yẹ kó kìlọ̀ fún yóò kìlọ̀ fún so yóò mọ̀ fún kálukú ní ìwọ̀ rẹ̀ so kódà ìwà dáadáa a tún máa hàn lára èèyàn sí ìyàwó sí ọmọ èèyàn so yóò máa hàn ẹni pọ́ mọ̀ mí yóò tó máa ń ròyìn pé bàbá rẹ̀ sí ní kẹ́hìn ní dádì ò rí báwọn bóyá ọ̀pọ̀ ní pọ́mọ dádì rẹ̀ sí fúnra tó bá ń dádì rẹ̀ sí bá nínú àkọ́kọ́ bá ń dádì rẹ̀ gùn mí gíní kan bóyá àwọn kọ́ lórí o torí òun ti mọ̀ pé dádì òun àhùn ni wọ́n àbí dádì mi ẹnìkan sì sí ní kan sì kó wọn lọ ní sáwọn ni wọ́n gbá mọ́tò wọn ní wọ́n ní kẹ́nìyàn máa lọ ní bẹ́ẹ̀ ni bóyá wọ́n tó ń ṣọ̀pá wọn ni tó ti mọ lóyàn tí bàbá rẹ̀ ń ṣe àbí wọ́n ní dádì yìí tí ẹnìkan yìí ti dádì mọ́tò ẹnìkan yìí ti mọ́tò dádì sì gbówó lọ ní dádì wọ́n gbówó lọ́wọ́ rẹ̀ ìrò bẹ́ẹ̀ mọ̀ dádì tó ló mọ dádì rẹ̀ sí bóyá rú rẹ̀ ti ṣojú rẹ̀ rí so ìwà ní máa ń jẹ́ kí yóò hàn lára àwọn tó ń súnmọ́ àwọn ọmọ èèyàn ìyàwó èèyàn àwọn lè máa sọ pé bó ṣe rí lélẹ́yìí kódà aládùúgbò rẹ̀ ó lè máa sọ wọ́n lè máa sọ nípa àyàn. bákan náà ẹni tó bá ń jẹ́ oníwà dáadáa so ní ìṣẹ̀mí ayé ọkàn rẹ̀ ó balẹ̀ nílé ayé rẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ so yóò lè move sí anywhere ní òkú sàbòsí fẹ́ni kankan so bẹ́ẹ̀ni kankan jà lọ́tẹ̀ pẹ̀lú anybody everywhere ni ó lè move sí nílé ayé gẹ́gẹ́ nù o so bákan náà irú ẹni yẹn nínú tí ó torí ni pé yatasadda li ayyi a'da'in khariji min qibal al-a'da yóò lè fèsì gbogbo ọ̀tẹ̀ tó bá ń di ọ̀tẹ̀ ẹni tó bá jẹ́ èèyàn rẹ̀ nílé ayé ni pé yóò lè fèsì ọ̀tẹ̀ yẹn torí pé kí ni yóò mọ̀ pé ní ẹbọ ní ẹrù pẹ̀lú anybody tó bá ń gbé ọ̀tẹ̀ nínú mọ̀lẹ́bí yóò lè jáde sí wọn pé ẹfẹ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ torí òun mọ̀ pé òun ò ṣe kí ni òun wọ ọ̀tẹ̀ so bákan náà wà man'i as-sumum al-mabthutha min al-'aduw tí ọ̀tá bá ń gbé tán gbérí tán wà ní aburú so yóò rọrùn fún yẹn láti lè tako aburú yẹn láti lè fèsì rẹ̀ so bákan náà ẹni tí ó bá jẹ́ni tí Ọlọ́run bá fún ní ìwà dáadáa ẹni yẹn yóò rí an-najah wal-fawz fi jami'i manahi al-hayat èyàn ó rí àṣeyọrí gbogbo ìṣẹ̀mí ayé èèyàn so yẹn ni pé ìwà rí tí máa ń ṣe sábà bí kéèyàn ó rí àṣeyọrí ṣe nílé ayé gẹ́gẹ́ nù tó pé ìwà rẹ̀ ó ní ìwà rẹ̀ ní jẹ́ so kódà ó tó kọjá bẹ́ẹ̀ kódà lómi ọmọ rẹ̀ ó tó máa jẹ nínú ìwà rẹ̀
ìyàwó rẹ̀ ó jẹ nínú wa rẹ̀ nílé ayé yà ní gangan pé ọmọlágbájá nù la ilaha illallah ìgbọ́dọ̀ mọ́ ṣe dáadáa sí ọ so torí kí ni bàbá rẹ̀ náà ti ṣe dáadáa kalẹ̀ so bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ ìwà burúkú náà so èèyàn jẹ́ kódà ọmọ yẹn náà tó lè jẹ nínú rẹ̀ ó lè ẹ̀rí pé mo fi ó lè sí yíhun ó lè jẹ nínú rẹ̀ náà eléyìí òun náà ni àwọn oore tó ń bẹ ní ìṣẹ̀mí ayé fún ẹni tí ìwà rẹ̀ bá dáa so ẹni tí ìwà rẹ̀ bá dáa yóò free anybody náà ló ṣẹlẹ̀ sí Abdullahi ibn Abbas radiyallahu anhu níjọ́ tí àwọn Khawarij ní ayé Ali ibn Abi Talib radiyallahu anhu táwọn Khawarij lọ lè dún sí àìtíńjẹ́ Naharawan so wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fa wàhálà Abdullahi ibn Abbas wà lọ lè bá Ali radiyallahu anhu ó lóun fẹ́ kàbí tó létí ni ó fẹ́ lọ lè bá wọn pípò yìí ó fẹ́ bá wọn sọ̀rọ̀ Ali ni má lọ fà kí ana akhsha alayk ẹ̀rù ń bà mí àwọn ẹni yìí wọ́n burú fà kọ́mọ wa ṣàbúrú fún ọ Abdullahi ibn Abbas ni màá lọ bá wọn adhabu ilayhi wa inni ma asa'tu ila ahadin nínú màá lọ́dọ̀ wọn ó nítorí kó dá mi lójú pé mi ṣàbúrú fẹ́ni kankan so bó sì lọ bó ṣe dọ́dọ̀ wọn ni wọ́n ń sáré sí marhaba rẹ̀ so ẹ wo ìṣẹ̀mí ayé gangan nìyẹn ìṣẹ̀mí ayé àǹfààní tí ìwà rí tí máa ń fún èèyàn náà lélẹ́yìn ní ìṣẹ̀mí ayé pàtàkì rẹ̀ nìyẹn nínú ìṣẹ̀mí ayé wa yìí tábánikà wo pàtàkì rẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn so pàtàkì rẹ̀ òun náà ní ká ọkọ rí pé Anabi sallallahu alaihi wasallam ó pàtàkì wà débi pé Anabi sọ pé innama bu'ithtu li utammima husn al-akhlaq Anabi ní nítorí tọ́lọ̀ nítorí rẹ̀ gbé mi dìde tọ́lọ̀ fi pè mí ní Anabi òun náà ni pé àwọn ìwà dáadáa kí n wá kọ́ yín lákọ̀ọ́ pé li utammima husn al-akhlaq ẹni tí ìwà rẹ̀ bá dáa ẹni yẹn yóò jẹni tí ń tẹ̀lé àṣẹ ọmọ sí pé ẹni yìí ń tẹ̀lé àṣẹ Ọlọ́run torí pé àwọn àyá Al-Qur'an pa wá láṣẹ pé èèyàn máa ń ní ìwà dáadáa ni èèyàn máa ń ní ìwà dáadáa ẹ̀wù lápòjú Ọlọ́run bá ń sọnù àyá Al-Qur'an Olúwa ní khudhil 'afw yẹn ni pé máa ṣàmójúkò fáwọn tó bá ṣẹ̀ ọ́ máa ṣàmójúkò fẹ́ni tó bá ṣẹ̀ ọ́ wa'mur bil-'urf máa pàṣẹ dáadáa wa'rid 'anil jahilin ẹni tó bá rí pálá ìmọ̀kan ni góríkò lọ́dọ̀ rẹ̀ ẹni pé pàtì máa tí tó bá sọ sí ọ láì dáa ọ̀rọ̀ burúkú tó sọ sí ọ ìwà burúkú tó wù sí ọ kẹ́mìrẹ́ kó mẹ́ ra kó ní ọ̀dọ̀ rẹ̀ wa hajurhum hajran jamila rà jìnnà sí ní jìnnà sí pé yóò fáìn tí èsì pé bóyá èwo èmi àti àwọn bẹ̀rẹ̀ ọ̀tá báyìí ẹwọ gbogbo ń tàǹkà yìí nínú àyá Al-Qur'an ìwà ní tọ́lọ́wọ́n ọba pa wá láṣẹ so bákan náà nínú àyá Al-Qur'an Ọlọ́run sọ fún pé Anabi sallallahu alaihi wasallam kí wa innaka la'ala khuluqin 'azim pé wà nábi ìwà rẹ̀ dáa so bọ́lọ̀ ṣe ní wà rẹ̀ dáa yẹn Ọlọ́run tó wá ní laqad kana lakum fi rasulillahi uswatun Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira Ọlọ́run ní dájúdájú ìkọ́ ṣe dáadáa
ń bẹ lára Anabi ni ó kọ́ ṣe àkídà rẹ̀ iman ni ó kọ́ ṣe ìbádà látọ̀dọ̀ rẹ̀ ni ó kọ́ ṣe ìwà látọ̀dọ̀ Anabi sallallahu alaihi wasallam. yẹn ni pé àwọn ìwà tí yẹn máa ń kọ́ ṣe tí yẹn máa ń tẹ̀lé fẹ́ni tó ṣe pé ó bá fẹ́ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó ń bá rí níjọ́ òun so ni wọ́n tẹ̀lé ìlànà yẹn. so bákan náà ẹni tí ó bá ní ìwà dáadáa ẹni yóò máa túmọ̀ sí pé annahu yuti'u ar-rasul sallallahu alaihi wasallam kẹ́ni ìyẹn tó bá ní ń tẹ̀lé Ànábì ní ń tẹ̀lé lóòótọ́ inú rí wà rẹ̀ ni. sòtòrí Ànábì gangan òun gan pa wá láṣẹ bi khaliqin nasa bi khuluqin hasanin pé ẹ máa hùwà rí ẹ máa báwọn èèyàn ẹ máa ní ìwà dáadáa sáwọn èèyàn máa hùwà rí sáwọn èèyàn. so bí ẹ bá ṣe wá ń kọ́ sí Ànábì sallallahu alaihi wasallam sí ni ó ṣe rí ìwà yẹn wù sí. so Ànábì sallallahu alaihi wasallam àwọn ayé oríṣiríṣi lànàbí tí máa ń pàwọn èèyàn láṣẹ pé ẹ máa hùwà rí. Abdullah bin Amr bin As radiyallahu anhu ó ní jọ́ kan pé Mu'adh bin Jabal radiyallahu anhu arada safaran ó fẹ́ ṣèrìn àjò kan gbà tó fẹ́ ṣèrìn àjò wọ́n ní ya Rasulallah ó jíṣẹ́ Ọlọ́run awsini fún mi ní ìmọ̀ràn kí n fún mi ní ìmọ̀ràn. Ànábì ní i'budullaha wa la tushrik bihi shay'an. ìmọ̀ràn àkọ́kọ́ nù. Ànábì ní máa sin Ọlọ́run ọba o má gbé ẹ̀tọ́ Ọlọ́run fún ẹlòmíì o ẹ̀rí kí lóò Ànábì kọ́ sọ fún ọ̀rọ̀ àkídà. so òun là kọ́kọ́ ọ̀rọ̀ tánàbì kọ́ sọ fún gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí tí ó bá jẹ́ pé ìwà rẹ̀ bá dáa táfi ní pé bí ìwà rẹ̀ ṣe dáa tó káì Ọlọ́run ṣàánú rẹ̀ yányán òun ni kí àdìsọ́kànyàn náà dáa kíyàn ó jìnnà sí ẹbọ. ẹ má jẹ́ kí á tanra wa nílùú yìí àwọn nǹkan táwọn èèyàn ń ṣe tó jẹ́ ẹbọ ọ̀pọ̀ tó jẹ́ pé àwọn èèyàn tún ń ṣe gẹ́gẹ́ bí ẹni pé bóyá nǹkan tó nọ́mà ni. so kí èèyàn ó máa ké gbàmígbàmí aburú tí ń ṣèyàn lọ sọ́dọ̀ ẹ̀dá kankan ẹbọ ni. bí ẹgbà mí kí ló ṣe ọkàn mi ò balẹ̀ ní ṣé àfáà tó lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ àbí bàbá tó lọ́dọ̀ rẹ̀ òun gan ọkàn rẹ̀ ò balẹ̀ òun náà wà ní kó fi ọlọ́kàn balẹ̀. àbí ọ̀tá ń lé mi ní òun náà wà bọ́ jáwọ́ ọ̀tá kù lára rẹ̀. ọbẹ̀ Ọlọ́run ni kó là ọ́ lọ́wọ́ ọ̀tá kìí ṣe ọdẹ nìkan lọ́sàlọ̀ àbí ń wá ìṣọ́ ní tí wàá fún ọ lọ́ṣẹ àbí kó fún ọ lóòka. tẹ́tí ẹ̀rí ọ̀rọ̀ ìlú yìí èèyàn gbọ́dọ̀ máa dákẹ́lé rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹbọ yìí. láàrin ọjà ọba lẹ́tì máa gbọ́ tí wọ́n dá wọn lóhùn o ìlú yìí àbí kéèyàn bẹ̀rẹ̀ iṣẹ́ ńláńlá wàláì nípa ọ̀rọ̀ àkídà. gbogbo àfáà tí o bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkídà kó máa ṣàlàyé fáwọn èèyàn nínú ìlú yìí tó pé tí ó kàn lọ́nà lè rán kàkiri yóò rojọ́ wájú Ọlọ́run ọ̀. ní ọjà ọba lẹ́mọ̀ gbọ́n sì gbérú àwọn kíní ìkalẹ̀ kíní public access system yìí kí wọ́n dá wọn lóhùn. wọ́n tó ní ọmọ dé tíra mọ́ra wọ́n ní ọmọ sòúndè mọ́ra wọ́n dá wọn lóhùn o fẹ́ báyé rẹ̀ jẹ́nu mo ní mo sì rọra dúkìtẹ́ tó kíní ìgbọ́ dáadáa àbí ìgbọ́rọ̀ yìí dáadáa ni. so ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ tó wá ní àwọn kan tó wá ń bẹ tó ṣe pé ìbóyá yìí tí ń sọ ìbóyá bí ìjà àrùn ni mo jòkó ní family house wa náà ni ọmọ kankan play kéde kan ni lórí bóyá Facebook ni wọ́n á ní ìwọ́n tán ní ọmọ àgbo wọ́n ní ọwọ́ ẹsẹ̀ ọlọ́wẹ̀ wọ́n ní òsíngbẹ́rẹ́ olóòsín tájẹ bá pa ọ́ kò ṣe kíní kan mo ní dákùnjẹ jẹun tó kíní ìbọ́ ṣẹ̀dàkùn ṣírù ìlú ilé wọn àdákẹ́ èyàn mọ̀ wo àwọn èèyàn
so ó ní pé ìṣọ́ra ayé ń dààmú mi ọmọ mi lẹ́nu ọ̀wá lọ lè béèrè lọ́dọ̀ àwọn àfáà súnnà pé bó ní ṣe sì sọ́ra kan fún ọ ní àdúrà tánàbí ní kó máa ṣe èyàn dẹ́lẹ́bọ ni o yóò dẹ́lẹ́bọ kò ní sí yàtọ̀ rẹ pẹ̀lú àwọn tí wọ́n ń lọ sí ìdí Ọ̀ṣun kò ní sí yàtọ̀ sòun náà ni pé ọlọ́run ọba Ànábì sọ fún pé i'budullaha wa la tushriku bihi shay'an tánàbí kọ́ sọ fún Mu'adh nìyẹn gbogbo tó ń ṣokọ́lé tó rí mọ́lẹ̀ ogun tájà ogun ẹ̀yọ́nú gbogbo ẹ̀ pátápátá ẹbọ ni àbí kí mùsùlùmí ó jìnà sí gbẹ́rẹ́ gbogbo ẹ̀ oríṣiríṣi àsokọ́lé àsokọ́dí fi dúdú kò lá pẹ̀lú epo lá pẹ̀lú ẹbọ ni tí ẹ bá kú sí rẹ̀ yẹn dáràn àkọ́kọ́ tí Ànábì kọ́ sọ fún Mu'adh nìyẹn bí ìmọ̀ràn àkọ́kọ́ nù Mu'adh ní zidni ya Rasulallah fún mi ní mọ̀ràn mi sí Ànábì ní istaqim dúó dédé ẹ̀sìn torí tẹ́lẹ̀ mi bá travel ìyàkuyà náà lè yà nílùú olú o bí ṣe ń ṣe ń lé kò ní ṣe bẹ́ẹ̀ ń ta o istaqim dúó dédé bákan náà wal tuhassin khuluqaka ọ̀rọ̀ ẹlẹ́kẹta ni pé jẹ́ kí ìwà rẹ̀ kó dáa ẹwù ìmọ̀ràn mẹ́ta tánà bí fún Anas radiyallahu anhu ó ní laqiyani Rasulullah sallallahu alaihi wasallam ọlọ́nàbí pàdé mi ó ní laqiya Rasulullah sallallahu alaihi wasallam Abu Dharr al-Ghifari ọlọ́nàbí pàdé rẹ̀ ṣe pé Anas ọmọ wà pẹ̀lú Ànábì ọlọ́wọ́n pàdé Abu Dharr Ànábì wa ní ya Abu Dharr ó Abu Dharr jẹ́ kí n ṣàlàyé ìwà méjì kan fún ọ ìṣesí méjì kan mo fẹ́ sọ fún ọ huma akhaffu ala dhahr ó fúyẹ́ gan nǹkan tó fúyẹ́ ni tí ó ṣòro ṣe àmọ́ wa athqalu fil mizan àmọ́ nínú òṣùwọ̀n lọ́dọ̀ Ọlọ́run ó wúwo bàjẹ́ ó wúwo tó ṣe pé wúwo tí èsì díẹ̀ ni kọ́dà mímọ̀ ìrí ìmọ̀ gbogbo nǹkan tí ń bẹ nínú ìṣesí náà ló jùlọ qal bala ya Rasulullah ó wà Nábì ṣàlàyé nǹkan yẹn fún mi nǹkan méjèèjì yẹn Ànábì ní alayka bi husnil khuluqi Ànábì ní màmá jẹ́ kí wà rẹ̀ ọ́ dáa bákan náà wa tulu sumti máa dákẹ́ lọ́pọ̀lọpọ̀ má jẹ́ ọlọ́rọ̀ kàṣàkàṣàkàṣàkàṣàkàṣàkàṣà ó ní lágbàjá ń sọ àgbà pọ̀rọ̀ sí yàn káì wọ́n rí bẹ́ẹ̀ husnul khuluq wa tulu sumt so jẹ́ kí ìdákẹ́jẹ́jẹ́ rẹ̀ kó wọ́n pọ̀ nílé ayé ẹ̀rí kìí ṣe pé kéèyàn dé àsìkò ọ̀rọ̀ kéèyàn má sọ àmọ́ ọ̀rọ̀ tí ò wúlò ọ̀rọ̀ lálàsí ọ̀rọ̀ orílẹ̀-èdè so láti bẹ̀rẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ ti wá ní gríbà ó ti wá ní hasad ó ti wá oríṣiríṣiríṣiríṣi Ànábì ní fawalladhi nafsi biyadihi máa ṣiṣẹ́ tọ́ mi yẹn máa ń ṣe tó ìjọ méjèèjì yẹn tó lè tó iṣẹ́ méjèèjì yẹn husnul khuluq wa tulu sumt sọ Yorùbá ní àìdákẹ́ ká fọrùn yín ìyẹn dákẹ́ kí n fọrùn yín èyàn lè sọ̀rọ̀ tí ó sì fọrùn yín ọ sọ ní o afákan ní ma in nadimtu ala sukuti marratan wa qad nadimtu ala al-kalami mirara ohun dákẹ́rí kí wọ́n bá sàbámà kí ló tó fi dákẹ́ kò ṣẹlẹ̀ sí wọn rí àìmọye gbà wọ́n ti wá sọ̀rọ̀ ló di àdánwò pé lágbàjá lọ sọ báyìí ń lọ́sọ̀ yìí so bákan náà lára pàtàkì ìwà Ànábì jẹ́ kó yíwa pé wa huwa min a'zami ma yudkhilu sahibahu al-janna nínú tí ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá báwọn èèyàn láti janna nínú hadisi Abu Darda Ànábì ní inú nǹkan tí ó jẹ́ káwọn èèyàn kí wọ́n pọ̀ tẹ́ bá wọn pé tó mú wọn wà al-janna rẹ̀ ìwà rẹ̀ ni
Anabi ni akthara ma yudkhilu an-nasa al-jannata, hadith Abu Hurairah, akthara ma yudkhilu an-nasa al-jannata taqwallahi wa husnul khuluq. Anabi ní ọ̀pọ̀lọpọ̀ tí ó gbé àwọn èèyàn wọ al-janna jù ìbẹ̀rù Ọlọ́run àti ìwà dáadáa, ìwà rẹ̀. Ara pàtàkì ìwà dáadáa òun náà ni pé n tí máa mú iṣẹ́ rẹ̀ èèyàn tíyàn bá ń tíyàn ò ṣe nínú òṣùwọ̀n sẹ́rẹ̀ èèyàn, n tó ò ṣe ó sì bàbá mú. Ṣímọ̀ àwọn ìrun ọ̀ranyàn èèyàn gbọ́dọ̀ má kí, àwọn àwẹ̀ ọ̀ranyàn èèyàn gbọ́dọ̀ má gbà, àwẹ̀ Ramadan, ìrun wákàtí márààrún, ìrun Jumu'ah èèyàn gbọ́dọ̀ má kí. Àwọn ìrun náfílà tí Islam wá gbé wá fún wa ìgbà míì máa ń bẹ tí pé Ọlọ́run ní fi rọ̀yàn lọ́rùn àbí yìí ti ráyè. Ànábì wá jẹ́ kó yé wa pé tó bá di níjọ́ gbéǹdé al-Qiyama èyàn ó sì bá ipé o máa ń kírun dáadáa ní ìrun náfílà. Abu Darda ló wí bẹ́ẹ̀. Anabi ni sallallahu alaihi wasallam wa inna oni anna nabiy sallallahu alaihi wasallam qala wa inna sa'iba khuluqil hasan la yablughu bi darajata sahibi as-sawmi was-salah. Yóò sì ní ládàá ẹni tí máa ń kírun gan, tí máa ń gbààwẹ̀ gan, àwẹ̀ náfílà ni o. Yóò sì bá nínú iṣẹ́ rẹ̀ yàn. Ó sì èyí sì kírun yìí sì gbààwẹ̀. Tó bá ọba tí wọ́n bí ọ̀run pé mo lè ti wá ìwà rẹ̀ ni, ìwà dáadáa ni. So ara nǹkan tí ìwà dáadáa máa ń ṣe fún yàn nínú ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run ọba nìyẹn. So bákan náà Anabi tó sọ nínú hadith Abu Darda bákan náà, Anabi ni ma min shay'in athqalu fi mizanil mu'min yawm al-qiyamah min khuluqi husnin, min khuluqi hasanin. Ó ní kò sí nǹkan kan tó máa ń mú òṣùwọ̀n ṣẹ́rẹ̀ èèyàn kún fọ́fọ́fọ́fọ́ lọ́dọ̀ Ọlọ́run tí bá ṣe ìwà rẹ̀. Ìwà rẹ̀ máa ń jẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ṣe tó yóò wá kún jù bẹ́ẹ̀ lọ. Ìwà rẹ̀ ni máa ń fà. Anabi wa ní fa inna Allah ta'ala la yubghidu al-fahisha al-badhi. Anabi ó ní Ọlọ́run ọba, Anabi ní Ọlọ́run kórìíra ẹni tó bá jẹ́ al-fahish, ẹni tí máa ń sọ̀rọ̀ bú lẹ́nu síyàn, ẹni tó pé kò mọ̀ ọ̀rọ̀ lọ, so kò mọ̀ jù kó bú yẹn lọ. Alẹ́lẹ́ ni ó túnmọ̀ sí wá sí ó ní máa lálàṣẹ rẹ̀. Káfà ọmọ ló wọ́n lálàṣẹ yàn, àbí mo ti lálàṣẹ rẹ̀ lánàá. Ó lálàṣẹ yàn. Ó burú o, kọ́lá ń bẹ lẹ́nu àwọn Sunnah náà. Ní àwọn akẹ́ni ó lálàṣẹ rẹ̀ ní ànáhùn. Ó sì lálàṣẹ yàn, al-fahish, al-badhi. Alábi ní kíyàn ya àṣà ẹnu, ẹ̀rí àṣà ìwà. Kò sí ní ọ̀sẹ̀ ìdàgbà tó lójú rẹ̀, o lè búrú, o lè ṣe rọ́dù fún tó tóní o tó lálàṣẹ rẹ̀. Ìwà kọ́ yẹn o, ìwà kọ́ o, kìí ṣe wa tànàbí sallallahu alaihi wasallam o. N tí mo sọ pé irú ọ̀rọ̀ yìí kó pàtàkì gan, o ní pé èèyàn ti rí àwọn kan tó bá ìyànú jẹ́ láwùjọ yìí. Kọ́lá lára ọkùnrin lára obìnrin tí ń ṣe Sunnah. Lọ́nà ni gbogbo àwọn ìyàwó níbi díà lé wa wọn, obìnrin náà ni wọ́n sọ bẹ́ẹ̀ bá, àwọn ìyàwó níbi díà lé wọn tí wọ́n ní àjíwọ̀n dá wọn, wọ́n ti lálà sí wọn. Ẹwà àwọn èèyàn, àwọn obìnrin gbà kan, táwọn èèyàn kan tréní ní mọ́ dákọ wọn, ẹjẹ́ dákọ wọn bàbá Mádínà. Tẹ́ bá rí wọn nínú mọ̀lẹ́bí wọn, àwọn ó sì máa kó àwọn ìyá yẹn jọ. Wọ́n àmọ́ ní ẹjẹ́ mọ́ àwọn obìnrin kan tó ní ẹjẹ́ mọ́ sàṣàlátù fún, tó lọ́tí bàbá sàlátù yẹn náà láwọn ìyá yẹn wà tó máa kọ́ wọn lẹ́sìn. Ìwọ obìnrin tó olóòrùn lò jágùn olóòlè kọ́ọ̀bù, àṣà ni wọ́n mọ̀ sí nílé wọn o. Bí ẹ̀mọ́dé tó ẹ̀ yóò bùyìn ni o. Ó lẹ́lùmí fún wa ní àlẹ̀mọ́ ẹ̀rí ṣàárù bí pé yẹn fún yẹn ní mútọ̀ pé gbogbo àwọn Sunnah aṣọ ọmọ ni wọ́n, aláìlójútì ni wọ́n. Tó bá pàdé lómi wà ní ṣe ẹmọ ń rí báyìí,
torí tí ń bẹ nílé wọn bóun ṣe rí nù ń kálukú náà ó wúra rẹ̀ kó bóun ṣe rí nínú ẹbí rẹ̀ o kó bóun ṣe rí ládùúgbò kọ́lẹ̀ lómi kó bóun ṣe rí lọ́dọ̀ ọkọ rẹ̀ kẹ́lẹ́ ní bóun ṣe rí lọ́dọ̀ ìyàwó òun ìdákùnwà tó bá ń sọ fún ìyàwó rẹ̀ pé rí rẹ̀ burú ni àbí ó yá wèrè ní ìyàwó rẹ̀ fa'ish albadhi náà ni ọ́ fa'ish badhi ọlọ́rọ̀ bú asá so Ànábì ní ọlọ́run ọmọ ọ̀fẹ́ ọlọ́run kórìíra ń tọ̀ ó ní bídíà ní wọ́n mọ̀ ọlọ́run kórìíra rẹ̀ wọ́n náà tó bá já ọlọ́run kórìíra wọn náà ọ̀rọ̀ Ànábì ní wà dé Ànábì ní wà inna Allaha la yubghidu al-fa'isha al-badhi so bákan náà ìwà rí mọ̀ jẹ́ kí èèyàn súnmọ́ Ànábì sallallahu alaihi wasallam níjọ́ gbìyànjú al-qiyamah ṣùgbọ́n tí Ọlọ́run bá kádàrà tí wọ́n súnmọ́ bí tánàbí wà ẹni rẹ̀lẹ́ ni wọ́n o hadisi Jabir ibn Abdullah Ànábì ní inna min ahabbikum ilayya Ànábì ní ẹni tí ní Ànábì fẹ́ràn jù tí mo like wa aqrabikum minni majlisan yawm al-qiyamah ẹni tí yóò súnmọ́ mi ní bùdù kó tó bá jẹ́ ọ̀gbìn di al-qiyamah òun náà ni ahasinukum akhlaqa ẹni tí wà rẹ̀ bá dá yóò súnmọ́ mi tó jẹ́ mùsùlùmí Abdullah bin Amr bin Asi gbàgbé abẹ́ ṣàlàyé ó ní Ànábì sọ fún un pípẹ́ ẹni tẹ́lẹ̀ mọ̀ pé ẹni yìí ìmánì rẹ̀ pé àkídà rẹ̀ dá ìbádà rẹ̀ dá Ànábì ní sallallahu alaihi wasallam akmalul mu'minina imanan ahsanuhum khuluqa Ànábì bá parí rẹ̀ pẹ́ni tí ìmánì rẹ̀ tání ilé yìí pé ní mání wọn lẹ́ni tí wà rẹ̀ bá dáa ẹni tí wà rẹ̀ dáa ní ọlọ́kọ́ mọ́ṣà tó wá ṣe ó tó wá ní ìwà ṣe bákan náà tá bá ń sọ pé ẹni ẹ̀ ṣàlèyàn bí khiyaru hadhihi al-umma nípa àwọn ẹni ẹ̀ṣàrí láàrin àwùjọ yìí ṣe ma amọ́ta ma fi ń categorize ẹni tó bá jẹ́ ẹ̀ṣà láwùjọ ṣùgbá ní lágbàjá èèyàn ní láàrin àwọn èèyàn yẹn ni pé ó yàtọ̀ ẹni máa fi owó categorize ẹ̀ ló bá máa fi ìmà ló bá máa popularity categorize ẹ̀ Ànábì ní gbogbo yẹn kọ́ Ànábì ní inna min khiyarikum ahsanukum akhlaqa ẹni ẹ̀sánú yín tàbí pé ní yìí ẹ̀sà ìdáni ilẹ̀ tí wà rẹ̀ bá dájú ẹni tí wà rẹ̀ bá dáni so bákan náà Ànábì jẹ́ kó yé wa pé inú tó máa ní Ọlọ́run ṣúre fún yàn tó máa ní Ọlọ́run ṣúre fún lágbájá tó ní pé lágbájá Ọlọ́run ṣúre fún tó bá ní kí ló míì tó bá ní ọ̀rọ̀ amọ́tò rẹ̀ dákun orí ayé nìyí ò fa ó ti kọ́lé dákun orí ayé nìyí ò tí Ànábì recognize fún wa Ànábì ní tẹ́fì mọ̀ pé Ọlọ́run ṣoore fún lágbájá Ànábì ní arba'un nǹkan mẹ́ta ni tó yí pé tọ́lọ́run bá ti ṣe fún ọ gbogbo tó bá lè bọ́ fún ní ayé tó bá lè bọ́ fún yẹn ní ayé kò nídìí kí ọmọ ìbànújẹ́ mọ́ nǹkan mẹ́rin Ànábì ní fala alayka ma fataka min ad-dunya hifdhu amana tọ́lọ̀ bá ṣàánú rẹ̀ tí kọ́ wọn ń ṣọ́ àmánà kọ́ gbé nǹkan pamọ́ sí ọlọ́wọ́ kọ́ sì bà bẹ́ẹ̀ kọ́ fọ́rọ̀ pamọ́ sí ọlọ́wọ́ kọ́ mọ́ tu òfin ẹ̀ ládé wọn pé mí ní sọ nítorí ṣe yìí ní sọ ó sì yàwọn sì padà gbọ́ pọ̀ sọ àbí ẹ̀kan jáńjọ́ kan wọn ni ó dùkọ́ ara rẹ jẹ́ kọ́lá ìmọ̀ ń ṣe láàrin ọkọ àtìyàwó mọ́ tó àṣírí ara rẹ̀ ẹ̀dá púpọ̀ lè yóò sì tó àṣírí ara rẹ̀ ó sọ pé yí tó àṣírí rẹ̀ lọ bá wí so kò dáa bákanáà wọ́n sídìkì hadith kò ní òdodo níbi ọ̀rọ̀ rẹ̀ ẹni tọ́nà bá ṣàmú tó wá lámàánà tó ipé ọ̀rọ̀ rẹ̀ òdodo ní máa ń dúró sí ó di méjì báwọn bákanáà wà husn khaliqa tó tún wá ní ìwà dáadáa pẹ̀lú àwọn èèyàn bákanáà wà iffatun fi du'ma tó tún wá ní àmójúkò níbi tó jẹ
tí ń tọ́ jẹ ikú bọ̀ òfin torí ń tọ́ jẹ òfin bá ń tọ́ jẹjẹ́ alẹ́bìnrin tó bá ní nǹkan mẹ́rin yẹn gbogbo tó kọ́lá kọ́ mọ́ kọ́lé kọ́ mọ́ ra mọ́tò kọ́ mọ́ ní nǹkan kan gbogbo èèyàn yán wàláhì ó ti ní tó yẹ kó nílé ayé rẹ̀ so ta fẹ́ ló mẹ́rin ni husnul khaliqa ìwà dáadáa bákan náà Anabi sallallahu alayhi wa sallam ó ń sọ̀rọ̀ ìwà dáadáa ipe ẹni tó bá ní ìwà rí tẹ́niyẹn tọ́rọ̀ rẹ̀ bá wà tó bá ipọ́ ma àlìjẹ́nà ni Ànábì ní òun tún elevate àlìjẹ́nà rẹ̀ yóò tún wà ní high class nínú àlìjẹ́nà ìwà ni Ànábì ní ana za'imun bi baytin fi rabadil janna Ànábì mi ni màá máa jẹ́ olórí ilé kan nínú àlìjẹ́nà àjọ wà ní liman taraka al-mira'a ẹni tó ṣe pé ìmọ̀ ń fi ìjiyàn kalẹ̀ kìí jiyàn wa in kana muhiqqan tóra tó wà lórí òdodo tó wà lórí right tó bá ti sọ tí ẹ̀ pín tí mi sọ ní yóò sọ̀rọ̀ adákẹrẹ àmọ́ pé ìyàn ní wọ́n sọ fáwọn ikhwa tí a bá kọ́ bẹ̀rẹ̀ Sunnah bí ìyàn bí fanfa kódà wọ́n bá yàn fa ẹwà àwọn ẹkùn Sunnah mọ́ rí àwọn Arsenal àti àwọn Man U ẹ máa pariwo kí náà pariwo lélẹ́rí ọ̀nà wọ́n fa ọ̀rọ̀ ẹ̀sìn kan bẹ̀ wọ́n ni káì kódà Ànábì sallallahu alaihi wasallam lórí bẹ́ẹ̀ tarkul mira tó bá ti sọ tó bá ti ń pọ̀ jiyàn wọ́n pa ti pé tó gbọ́dá mo ti gbọ́ máa lọ ó lè fìyàn mọ̀ náà ti pa ẹlòmí ò ṣe wàhálà dé kí wọ́n pàrà gbá ní etí wọ́n ni wọ́n náà fà yẹn wọ́n ṣe nínà pàṣẹ pé ìyàn kò dún tò sí tó bá ti sọ̀rọ̀ fún ìyàn fi kalẹ̀ mọ́ lọ rẹ̀ ọ̀pọ̀ ẹlòmí yóò padà gbáyàwó rẹ̀ ní etí àbí kó lúlùkulù wọn ni kí ló dé àwọn ènìyàn ṣe wà sí fún ni wà sí wọn ló ń ṣe dé di pé ẹjọmọ fà ẹjọmọ ṣe fàǹfà tó bá ti rọ́ sọ fún ọkọ̀ dákẹrẹ mọ́ lọ so kò dá kó jẹ pé ìyàn fàǹfà ní gbogbo ìgbà kò dá kódà tó bá ipò bá wà lórí òdodo fi kalẹ̀ tí bí wọ́n ti wà lórí òdodo fẹ́ sọ fún sọ́pọ̀rọ̀ apàdà ìdámọ́ lọ bákan náà Ànábì tó ní wa baytun fi wasatil janna ilé kan tó ń bẹ ní àárín àlìjánà èmi Ànábì náà tó darí rẹ̀ liman tarakal kadhba fẹ́ntí kìí máa parọ́ padà kìí parọ́ bákan náà wa baytin fi a'la al-janna Ànábì ní mi ni máa tún fi ẹnìkan sí òkè àlìjánà tàlákọ̀ọ́kọ́ rọ́bọ̀d ilẹ̀ bí ká ní first floor ẹlẹ́ẹ̀kejì middle ní pé center second class Ànábì wá ní high class yányán èmi náà ní tún máa jẹ́ Ànábì wá ní fúta ní liman hassana khuluqahu ẹni tó bá tún ìwà ara rẹ̀ ṣe àlìjánà tó ga nílẹ̀ ní Ànábì sallallahu alaihi wasallam ní máa jíkẹ́ ní ẹ̀yẹ kọ́ wà ń bẹ́ kọ́lọ̀kọ́ ṣáà jí kí ìwà wa kọ́lọ̀kọ́ jí kí ó dáa ṣe rí tàbí sọ nípa ìwà a máa jẹ́ àdámá ń gbà míì kọ́lá ìwà máa jẹ́ àjogúnbá ní ìwà rí àti ìwà tí ò dáa máa jẹ́ àdámá a sì máa jẹ́ àjogúnbá ṣe wá rí tí ìwà bá jẹ́ àdámọ́ fún èèyàn tó bá jẹ́ ìwà rí bá ní tó ní bí ìyá rẹ̀ náà ṣe rí náà nù àbí bàbá rẹ̀ ṣe rí náà nù kí ni kó dúpẹ́ fọ́lọ́run pé kò sí rí bàbá rẹ̀ ní dáadáa ní jẹ́ ní máa ń ṣe kìí sí parọ́ kò sí ọmọtẹ̀ bàbá rẹ̀ ṣe rí náà nù àbí ìyá rẹ̀ náà ṣe rí náà nù kò láhùn àkúrà kò ní kìí bá yẹn já yóò dákẹrẹ wọ́n ní ńlọ rẹ̀ nú àbí olójú àánú bí bàbá rẹ̀ ṣe rí náà nù bí ìyá rẹ̀ ṣe rí náà nù so kẹ́niyàn ó dúpẹ́ fọ́lọ́run wa
ìyẹn gbọ́dọ̀ wá change ìwà tí ò dáa yẹn kódà tó bá jẹ́ pé àdámọ́ bá ní àbí àjogún bá so tó bá ti ní kíní yóò dáa ìwà yóò dáa ṣe mọ̀ pé ìwà mi ń bẹ ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ lọ́rin fún wa àwọn àkàn bẹ tí lọ́rin máa ń rò pé ìwà gidi ni ní kó olódodo kọ mọ́ sọ kó olódodo kọ mọ́ sọ wà ní òkè lọ́rin púpọ̀ mo lágbà fáwọn so yìí ṣe wà kìí ṣe wà ìwà kọrùn ìwà tí Islam fọwọ́ sí tó pé ọwá bá lọ́dọ̀ àwọn òbí rẹ̀ akínyàn dúpẹ́ ìwà tí Islam ò fọwọ́ sí ní ọba bá lọ́dọ̀ bíyàn lè bínú púpọ̀ jù kò sẹ́ni tí kìí bínú àmọ́ kò gbọdọ̀ pọ̀ jù ní so kìrìsìtẹ́nì tí kìí kọ ìwọ̀ sí gbọdọ̀ pọ̀ jù ní so kódà kò sẹ́ni tí kìí lójú kòkòrò kò gbọdọ̀ pọ̀ jù ní wa in muddatil aidi ila zadi lam akun bi a'jalihim idh àfáà kan ló sọ bẹ́ẹ̀ àfáà Sanfara ó ní wa in muddatil aidi ó ní sẹ́ni tó bá gbé owó kalẹ̀ àmọ́ gbóúnjẹ kalẹ̀ báyìí tó kálukú wá sọ pé tọ̀ wọ́n ti sẹ́fẹ̀ síwájú ẹnìkan ká bọ́ ti kó ẹ̀ kalẹ̀ pé á pín owó yìí ni àfáà yẹn ní lam akun bi a'jalihi èmi kọ́ ní kọ̀kọ́ sí owó yẹn idh aja'u li qawmi a'jalu ẹni tán máa ń pè pé ó bàjẹ́ tó lójú kòkòrò òun kánjú ni kò sẹ́ntẹ́ni rẹ̀ wà ń bẹ́ẹ̀ so ẹni tí mo ti lọ ní pé ojú kòkòrò kò sẹ́ntí kì í ní kálukú máa pa máa ń jura wọn lọ kò gbọ́dọ̀ pọ̀ jù ní gbọ́dọ̀ pọ̀ jù ṣé ní gbogbo àwọn ìwà tí ó jẹ́ ìwà tó dáa ìràfíà tí yàn kàn jogún rẹ̀ kí wọ́n dúpẹ́ fọlọ́run ìwà tí ó dáa wá ọ̀nà tó bá fi yí padà bísínìlá ń padà débẹ̀ so ẹ jẹ́ ká wo àwọn orígun ìwà tó bá ní ìwà dáadáa kí ni nǹkan tó comprise ìwà dáadáa al-Allamah Ibn Qayyim alayhi rahmatullah bàtà ń ṣàlàyé ìwà dáadáa wọ́n ní ìwà dáadáa wọ́n láwọn rí pé ó ní pílà mẹ́rin foundation mẹ́rin ló ní àkọ́kọ́ ni asọ́bùrù sùúrù oní foundation àkọ́kọ́ yóò ní sùúrù lórí àdánwò Ọlọ́run Ọba yóò ní sùúrù lórí ìjọsìn Ọlọ́run Ọba yóò ní sùúrù lórí àwọn ìtẹ̀lé àṣẹ rẹ̀ yóò ní sùúrù lórí àdánwò Ọlọ́run Ọba tí Ọlọ́run fàdánwò kan yàn yóò sì sùúrù so onísùúrù ni bákan náà onísùúrù ni láti ṣẹ̀sìn Ọlọ́run so tọ́lọ́run fẹ́ kìí rọrùn láti ṣe sùúrù lè yóò fi ṣe bẹ́ẹ̀ náà ní ìṣẹ́ lọ́run yóò ní sùúrù lórí rẹ̀ so èyí ó rí nǹkan tí ó yẹ kí o bínú sí òun ní bínú náà ń pè ní sùúrù nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìfà ní kí o máa ń pè ní ìgbá eré ara ẹni mú ẹjẹ tó mú Yorùbá mi wá wọ́n máa ń pè ìfà òun ní ìkórè ẹni ní ìjánu kí o ní self-control al-iffa olẹ́lẹ́kejì ìfà ní ẹjẹ́ kí yàn lọ lè jáde tí ò ní jí omú nǹkan ní nǹkan ó sì máa rí báyìí ó rẹ̀ mẹ́kọ́ mú ní ìnídébẹ̀ ìfà ní ibi ọmọ pa ó sì rí nǹkan ní nǹkan ìnídébẹ̀ ẹni tó ń jáde kò ní ìfà ní ìfà ó rí opportunity àti kó owó jẹ ní kí ọlọ́mọ jẹ kí èmi kan máa pariwo pé láwáyá ló kówó jẹ ìfà ní so ìfà ní kìí jẹ́ kí yíò ṣe zina
bákan náà ẹlẹ́kejì ash-shaja'a òun ni ní akin ní kí o ní courage so máa padà débẹ̀ àlàyé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó lẹ́nu mi lè bílú pé akin yẹn pé kó lè báyàn jà kò dúró ti wàhálà kẹjọ fún wàhálà tó oníṣẹ́ ti gbọ́ báwọn ṣe rí báwọn wọ́n ní pé ń bẹ nínú wà ṣàjá àwọn ìpadà sàlàyé rẹ̀ ohun tọ̀ ẹlẹ́kẹrin òní àlàáìd kí o ní dọ́gbadọ́gba kò ní ìṣe déédé so sùúrù tá ń sọ yẹn òun ló máa ń jí kó rọrùn òun làkọ́kọ́ òun ló máa ń jí kó rọrùn fún yàn lè kazmil ghayz ó máa ń jẹ́ kéèyàn lè pa ìbínú mọ́ ẹni tó bínú tó ṣe tó dùn ọ́ ní react ó kàn ní àyẹ́ṣe tó dùn mí o in fact in like rẹ̀ kó lẹ́ lómi ìyẹn ó prefer pé kí ẹni yìí ìní bínú sí àwọn ẹ̀rọ asún fún díẹ̀ ẹ̀rọ asún fún àwọn tí wà ní ẹwù lágbàjá sí ibi tó rò lè bínú kó bínú kọjá là ó lè bínú kó bínú sọ̀rọ̀ ọ̀rọ̀ pípẹ́ ni onígbàgbé mọ́ láíláí jirahatu sinani la iltihamu wala yaltamu ma jara al-lisanu kó fi ìgbà míì kọ́lá kí o wúndìyàn lọ́wọ́ àbò wúndìyàn níbi kan yóò padà san àmọ́ tó bá fi ẹnu wúndìyàn ẹniyàn lè mọ́ gbàgbé tó sọ fún mọ́ láyé ṣíwọ́rọ̀ kan láńsọ lánàá ẹwọ àtọ́dún yẹn kò tọ́dún mélòó nìsí tẹ́ǹsọ kò tó 20 years lẹ́tún more than 20 years wọ́n ìsún rí bá sí pé ẹni báyìí sọ̀rọ̀ sí níjọba yìí èyàn sì gbàgbé so sùúrù ní máa ń jẹ́ kí yíò lè kọ́ ẹnu yàn pé àmì ní sọ̀rọ̀ báyìí káfùl adha onífẹ́ ṣe aburú fún yàn wal hilm wal anat wal rifq sùúrù ní máa ń jẹ́ kí yíò rí ara ìfarabalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ iṣẹ́ ẹgẹ̀rẹ̀ rifq iṣẹ́ ẹ̀dẹ̀ níbi nǹkan kọ́lẹ̀ lómi àfún wà sí ni kò ní rifq kò ní sọ́búrù níbi wà sí rẹ̀ tí ń ṣe wọ́n wà sí ni àmọ́ kò ní sùúrù tó bá ti gbá microphone kò sí tí ò lè sọ yóò sọ tán tó bá délé wọn ní ọmọ àdáràn ọlọ́mọ àṣánú wọn ìkà wọn ni ẹ sọ báyìí wọn ni ẹgbọ́ nílé sọ wọn ni ha ìmọ̀ kí mo sọ kò mọ̀ lóòótọ́ torí ìgbà tí ń sọ yẹn ó ti wà out of sense ṣètọ́nù ti kì í mú sùúrù òun ni wà ájámù taish wal àjàlá sùúrù lè jẹ́ kí ọmọ bínú àjàlá lè jẹ́ kí ọmọ kanjú so ṣẹ́rí ìfà tí mo sọ lẹ́ẹ̀kan mo ní kí yíò ní ìkúrẹ ní jẹnu self-control òun ni tahmilu ala ijtinabi razail àwọn wáyé yẹ kò ní jẹ́ kí ọmọ bá lọ́wọ́ yàn ìwà rẹ̀ lẹ̀ pé iná lè wá pèrè jáde nínú jàbùtẹ̀ báyìí àbí wà tí ó wọ́n ní pé àbí òun tọrọ nǹkan jẹ lágbàgbé ló bí jẹ́ mẹ́wọ̀n àgbàlagbà tọrọ nǹkan jẹ́ rosail tó bá fún wọn pé ẹgbà lágbàgbé ẹgbùn ní gíní jẹ́ ìwà ọ̀rọ̀ bú onímọ̀ sọ ìwà bú onímọ̀ ṣe ìfà yẹn ni pé self-control tá ń sọ yẹn tahmilu ala al-haya ìmọ̀ jẹ́ kó jú tíyàn yóò ní ti jú ìfà ni òun ló kó sínú so tamna'u min al-fuhsh ìsọkúsọ ní ma jáde lẹ́nu rẹ̀ bukhul ìfà ni ma jẹ́ kí yíò mọ́ láhùn ọ́ndà ìfà ló kó sí kẹ́nìkan ní ẹlákùnrin àsìsì mi gínú kankan so gbà so ìfà ni kadhb òun ni jẹ́ kí yíò parọ́ ìfà ni ghiba òun ni jẹ́ kí yíò parọ́ ni jẹ́ kí yíò mọ́ sọ̀rọ̀ ẹ̀yìn self-control ni ìfà tá ń sọ yẹn ni wọn namima òun ni jẹ́ kí yíò ṣòfófó nǹkan tí ìfà máa ń ṣe lára yẹn nìyẹn ẹwà dúró ìwà tí ìfà kó sínú ẹlẹ́kẹta ash-shaja'a kí yíò ní akin ẹni pé mo ní kìí ṣe pé yẹn ń jà là ń sọ fún yẹn yìí o shaja'a ta'amilu ala izzati an-nafs wa ithari ma'ali al-akhlaq òní máa jẹ́ kí yíò lè mọ iyì ara yẹn yá ìní ṣe irú nǹkan báyìí ó gbéra rẹ̀ sí pé àwọn gbọ́dọ̀ báyàn ń yà yìí kìí ṣe gírí mọ́ káyé o yá irú bí ọ̀dá kan máa báyàn irú wà yí ọ̀dá kan máa bá lọ́wọ́ mi ó wà lákin ọmọ wa ṣẹ́sà àwọn ìwà tó dáa ìwà yẹn yí tó ga jù lọ́mọ wá kí nínú wà ẹ̀mí rí ọmọ lákin pé yí tó dáa ní wà bákan náà ṣàjá yẹn
òun ní máa ń jẹ́ kéèyàn sí ala ikhrajil mahbubi wa quwwatiha in tó ń fẹ́ tí ń bọ̀ nínú jẹ́ tó mọ̀ pé kò tí ì sí ẹ̀ pẹ́lú mi tó bá fẹ́ ra handset lásán so gbogbo ìgbà ní ọmọ rántí nínú ó sì mọ̀ bàjẹ́ ó fẹ́ ní sáìtì gbogbo ìgbà ní ọmọ rántí nínú rẹ̀ ọmọ bàjẹ́ ṣe àwọn ọ̀rẹ́ mi ọjọ́ wá kó lọ sáìtì wọn nísìn èyí ọlọ́run sáàmì mi náà wọ́n á sàgbákò lé ayé yìí fa nígbà èyí olùsẹ̀mí ayé wò làwọn ń ṣe yìí sí ó sì máa dá rẹ̀ sí ara rẹ̀ lẹ́nu so kò sí ṣàjá àìní so ṣàjá àìní máa ń jẹ́ kó lè ní tí ń bẹnu ọkàn rẹ̀ tó fẹ́ báyìí ọkàn yóò yízi láti control ọkàn fà kó lẹ́nu rẹ̀ pé ọlọ́run ti ṣe náà ní jẹrẹ so akínyẹn òní máa ń jẹ́ kí yóò lè lágbára àti mú ẹnu rẹ̀ èyí ó sọ fún ọ yóò sọ àgbákò ọ̀rọ̀ sí ọ ó sì dákẹ́ ó sì máa wò ó so torí gbogbo àwọn kẹta ń kalẹ̀ ọkọ̀ọ̀kan yìí ó lẹ́rìí inú súnà lẹ́ọkọ̀ọ̀kan so Ànábì ní tíyẹn bá ń bú ọ pẹ̀lú nǹkan tí ń bẹ lára rẹ̀ pẹ̀lú nǹkan tí ò sí lára rẹ̀ shatamaka fi ma lam aw yu'ayyaraka bi ma lam laysa fik ó ra àràbú fún ọ wala tu'ayyirhu bima fi ní tí wọ́n mọ̀ tí ìṣàrà bú má fi bú wípé èmi ló ń pè lólè kí mo gbé tí ó sì rí nǹkan tó fọ́ gbogbo nǹkan wọ́n sì mọ̀ pé ó ṣàbúrú kan sí ọwọ́ rẹ̀ wọ́n mọ̀ sọ ṣàjáànù wàláì tí ó pé òun náà wá tí ó pé bóun gẹ́ ìsọ́n ẹ̀rú ti mọ̀ bá pé yé yóò fi tèmi náà bú mi tó wà dákẹ́ inú ní púpọ̀ so akínlẹ̀yàn so bákan náà al-'adl tí mo pè lẹ́lẹ̀kẹrin nínú àwọn ọ̀nà tí ẹ máa ń gbà ní ìwà dáadáa ádìlù yẹn ni pé ìṣedédé òun ni máa ń jẹ́ kí o strike justice balance òun ni i'tidalu akhlaqi ìwà rẹ̀ ẹnìyàn yóò tún ìwà rẹ̀ ṣe tawassutuhu yóò lè wà ní dọ́gbadọ́gba bayna al-ifrat wa tafrit kò ní yọ̀dẹ̀ kò sì ní ya aláṣejù so ويحمله على خلق الجود والسخاء الذي هو التوسط بين الامساك والاسراف والتبذير dọ́gbadọ́gba yẹn o ní ó jẹ́ kó lè ní ìwà tó ṣe pé o ní ya onínàkúnà táwọn aṣọ di pé ọ̀dẹ̀ ní ọlọ́lẹ́ bá dọ́rọ̀ rẹ̀ ṣe bá ti ní àwọn alájì kí ní mọ́tò ní tẹ̀sẹ̀rà yìí ọba lọ ní kí wọ́n gbọ́pọ̀ ẹra mọ́tò wọ́n ní ká gbówó àdúrà wá wọ́n ní bóòlù ọba lọ́nà ìjọba para mọ́tò la ilaha illallah ẹ̀rọ ní fún wọn ní 100,000 yìí wọ́n ti sọ di ATM tó máa gbó lọ rẹ̀ at the same time o tún gbọ́dọ̀ ya kọ́kọ́ gún nígbà bá dọ́dọ̀ rẹ̀ kọ́lá ká gbé ẹni tí ń kú lọ dọ́dọ̀ rẹ̀ báyìí pé a fẹ́ gbé lọ sọ́sítà lórí wàláhì ní kankan ọlọ́run rí mi sọ́nà wọ́n rí ọ tẹ́lẹ̀ ọlọ́run rí ọ ọlọ́run rí mi ní kankan so irú ẹni yẹn kò ní àìjú nínú lérí nǹkan tó lọ́wọ́ bá fún so yẹn wà déédéé bákan náà èyí ó ní bó lè ń ṣe máa báwọn èèyàn sọ̀rọ̀ fáwọn èèyàn nǹkan kan ò ní dáyé papọ̀ ní dáadáa kó dijọ́ tí ìjáde kó sì gbàgbé gbogbo dáadáa yẹn àkódà èèyàn ní àìjú lọ́mọ fi ní kí wala yajrimannakum shana'anu qawmin ala an la ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa olúwa ni ẹ má jẹ́ kí ìjà àìgbọ́ra-ẹni-yé tó bá ṣẹlẹ̀ láàrin yín kí ẹ wá mú yín débi pé ò ní ṣe dọ́gbadọ́gba mọ́ dáadáa tó mọ̀mọ́ kọ́ wá ní kò sí dáadáa yẹn mọ́ kọ́lá jàmbá ló ṣe fún mi pé kò sí jàmbá fún ọ so ìwà kọ́ nìyẹn naam akhlaqun nabi sallallahu alaihi wasallam àwọn wà nábì ara mú díẹ̀ kò sí sọ tányányá so díẹ̀ náà lè ara sọ fúnra wa ń bẹ̀ ọlọ́wọ́ bá gan ọkọ̀ ṣàlàyé wà nábì fún wa ẹjí gbogbo wa ní ká máa tẹ̀lé o wallahi ẹ̀rí pé nǹkan sọ ni pé ìṣe súnnà níbi ìwà ìṣe súnnà níbi ìwà ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ ìyàn Nabi sallallahu alaihi wasallam
Allah bá sọ nínú suratu Al-Imran, Allah ní fa bi rahmatin minallahi linta lahum walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik fa'fu anhum wastaghfir lahum washawirhum fil amr fa idha 'azamta fatawakkal 'ala Allah inna Allaha yuhibbul mutawakkilin. Olúwa ní ara àánú tí ní ọlọ́wọ́ bá ṣe fún wa Nábì tó jẹ́ ìwà tí mo fún ọ linta lahum ọ̀rọ̀ fáwọn èèyàn, ara rẹ̀ ọ̀rọ̀, ó ṣe súnmọ́, ó ṣe bá rìn, ó ṣe jòkótì, so kò yí ṣe ń tó lé. Ọlọ́wọ́ ní kìí ṣe yẹn nìkan walau kunta faddan ghalidhal qalbi tó bá jẹ́ ń tó lé kàkàkàkàkàkàkà tó pé lílé ni wọ́n mọ́ wákàkiri lọ́wọ́ nílá lanfaddu min hawlik, àwọn èèyàn sá fún ọ, àwọn èèyàn sá, so àwọn èèyàn sá fún ó jìnà sí ọ. So ìwà àkọ́kọ́ nìyẹn, kí ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́, kó ṣe súnmọ́, kó ṣe bá sọ. Ẹlòmíì ọmọ rẹ̀ yóò sì mọ̀ bèèrè kó tó lè bá sọ̀rọ̀, kọ́ wá ní ọ̀n gbọ́n, àwọn ọmọ rẹ̀ ń gbọ́n, tó bá ti wọlé àwọn ọmọ wa gbọ́n, wọ́n ní ó ká sí àwọn ọmọ rẹ̀, nǹkan kí nǹkan àbí ẹkùn dé. Ìwà tí ò dá nìyẹn o. Anabi sallallahu alaihi wasallam kò rí bẹ́ẹ̀. So jí káwọn ọmọ yẹn kí wọ́n rí ọkàn lè súnmọ́, kí wọ́n pé bàbá wa ń ta lè súnmọ́ ni, ń ta lè àbí màmá wa ń ta lè sọ tí bá ń ṣe wá fún ni. Ọmọ mi nǹkan mọ̀ ṣe àmọ́ òbí rẹ̀ lé kò ní lè sọ. Ẹ̀yin ìyá àtàwọn bàbá náà fún àwọn ọmọ obìnrin lápèjúwe jù, yóò wá rọ́mọkùnrin kan ta lóun wá ṣó sympathy fún, yóò jẹ́ kó mọ̀ pé pé mo ní affection fún ọ, yóò ti fọ́lù fún ọ. In tó sọmọ mi ló ní zìnà nìyẹn. Ọmọ mi ò fẹ́ gbẹ́ṣẹ̀ lé zìnà, àmọ́ access tó ní sí bàbá rẹ̀, free access, yóò sọ fún bàbá rẹ̀ ó ní káì wọ́n ṣe láwọn. Yóò sọ dáàdì mi ti ní kí n má ṣe, kò ní ṣe náà ni. Mo mọ àfá kan, àwọn èèyàn rò pé ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ yẹn kan sọ fún mi. Wọ́n nígbà tí ọmọ rẹ̀ fẹ́ lọlé ọkọ, ọmọ yẹn fẹ́ lọlé ọkọ, bàbá yẹn ní ẹ̀ṣẹ̀ wá ń wò pé ta lọmọ yìí ọ̀fẹ́ o, láti bá fọmọ yìí fún, wọ́n ní ẹ̀wù nǹkan báwọn. So wọ́n á nítorí pé kí ni tẹ́nìkan bá pè yóò lọ sọ fún ládì rẹ̀, mo ní wàláhì mo láìkẹ̀, mo ní mo láìkẹ̀ bàbá wọn. Ìtumọ̀ rẹ̀ nípa àwọn ọmọ yẹn free sí bàbá yẹn. So túnmọ̀ sí pé àwọn ọmọ wọn ò tiẹ̀ ní boyfriend, àwọn ọmọ tó ti parí school gíga ni o, kò ní boyfriend. Bàbá rẹ̀ sẹ́yà ń bí pé ta lọ ń fẹ́ mi ò fẹ́ ní kankan, torí yóò ti sọ fún tó bá ti pé máa ń fẹ́yàn. So àìmọye òbí tó kóhun lóye sábà bí wọ́n ti lé ọmọ jìnnà, ó kẹsẹ̀ rẹ̀ bọ́n tí ó dáa. Ìyí wọn mọ̀ wá wò pé kí ní ń ṣe ọ́ lóní ẹ̀hún lálá kan lónìí, àbí kíní kan ẹ̀hún nídìí kíní kan yóò ní gbà yóò fún un. Báyá padà wọn bá ṣe sí náà, ìwọ ìyá rẹ̀ ó ti lé, ìwọ bàbá rẹ̀ ti lé. Ànábì rọ̀, ìdíkà náà ká rọ̀, kí wá sí ìrọ̀ bẹ̀jẹ̀bẹ̀jẹ̀ láńsọ, kìí sí ìrọ̀ tí ó dáa, kìí sí ìrọ̀ tó fi bọ́ ọmọ jẹ́ o. So ẹ̀rì pé à ń sọ lẹ́gbẹ̀ẹ́ gbọ́dọ̀ strike balance, mọ́làlẹ́ jù mọ́rọ̀rọ̀ jù. Inú tọ́lọ̀ fi ròyìn Ànábì lákọ̀ọ́kọ́ ìwà rẹ̀ nìyẹn. Bákan náà tó ròyìn Ànábì sallallahu alaihi wasallam ní Suratu Tawbah, Olúwa laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum. Ìròyìn Ànábì ni Olúwa ní òjíṣẹ́ dé wá báyìí min anfusikum, èèyàn bí anittum. Ẹ̀rì bí mùsùlùmí gidi ṣe gbọdọ̀ rí nù, ní tí wọ́n máa jẹ́ ìnira fún ọmọ ìyá rẹ̀, ó gbọdọ̀ wọn káwọn náà lára, kó mọ̀ ní wọn náà lá. Harisu alaykum, ẹni tó máa ń wá oore fún yín ni, bí mùsùlùmí ṣe máa rí nù, bá Nábì ṣe rí nù fa.
Olúwa ní Anabi yẹn ó máa ń wá oore fún yín ni máa sáré oore fúnra rẹ̀. Ẹ wo Imam Shafi'i alayhi rahmatullah ó ní tẹ́ bá rí òun tẹ́ bá rí pé kasiru tawanni billadhi ana talibu tí n bá wá kíní kan tí n bá ti ń slow kẹfà pé mi mo fẹ́ lo kíní yẹn ó ní walakinnani as'a li anfa'u sahibi ó ní àmọ́ tó ẹgbẹ́ nìkan ló nídìí kíní kan ẹ máa rí mi tí màá máa gbọ̀n káàkiri nìsín kìí ṣe nǹkan mi ní ń gbọ̀n káàkiri fún tẹ́ bá rí tí n bá ń gbọ̀n àwọn tó ń jọ Ànábì nìyẹn bí ìyẹn ṣe máa rí nù lápájá kí ló tàn ń gbọ̀n báyìí ẹnìkan ló nídìí kíní báyìí mo rí rú dáadáa yẹn lára arábìnrin kan subhanallah ó ní pọ́blẹ́mù ń jọ kan yes ẹnìkan ní pọ́blẹ́mù ọ̀rẹ́ ẹnìkan ní wallahi ẹni yìí ó sì di alubára ní wọ́n ń gbá káàkiri pé dákun ó tún rẹ̀ lápájá kìnnìkẹ̀kẹ̀ yìí àmọ́ tí ìrìnlá ṣe tí ń dàmú káàkiri Ọlọ́run ti padà ló ń sábàbí ààrẹ nìyẹn yá wọ́n suppression wọ́n successful nǹkankan so ìsáwọn òpin ó lè ní ṣe wọ́n ń ṣe wàhálà káàkiri báyìí wallahi ohun gẹ́gẹ́ wá ní problem kódà kò lè sọ fẹ́ níbo وهكذا يكون المسلم sunni bó súnà ṣe máa rínú kò dá ìjìn sọ fáwọn àfáà náà kama ní èmi lẹ́kẹ̀mọ́ kí wọ́n báyàn gba bíṣẹ̀bí lẹ́kẹ̀mọ́ fókọ̀ mi sí kí ní kọ́ fẹ́ kí wọ́n fókọ̀ rẹ sí ṣé wọ́n ní wọ́n lọ fẹ́ gbà fún ni wọ́n lọ́rọ̀ èèyàn afẹ́ lórí orúkọ rẹ ẹmọ́ kókọ̀ mi sí o ní ká kókọ̀ rẹ sí tó kókọ̀ rẹ ní ó bá mú wá wa addi zakatal jaa'i wa'lam bi annahu kamisli zakatil mali tamma nisabuhu ìyẹn máa ń lo ìyẹn ṣàká iyì rẹ tó kí táwọn bá ti gbọ́ pé sí lágbájá ní kò sí rọ́mí ọ̀rọ̀ yìí tí wọ́n sì mọ́ transfer síbẹ̀ ṣe bẹ́ẹ̀ jẹ́ kán lo personality rẹ̀ so tí mo ti lọ onípọ́lọ́run rí Ànábì sallallahu alaihi wasallam ó tó wá pé ní bil mu'minina ra'ufun rahim Ànábì láàánú mùmínì púpọ̀ jù fàánà gbọ́dọ̀ láàánú ara wa kí ni ó jẹ́ dùnú rẹ kí mùsùlùmí ó ṣorí ibú kí ló fẹ́ jẹ́ dùnú rẹ kí mùsùlùmí ó wọná kí ló jẹ́ dùnú rẹ kí mùsùlùmí ó jó ń bí díà ohun tó ń súnà tẹ́lẹ̀ nípa ní ẹsà ń wá ọ̀nà tẹ́lẹ̀ láti wọ́ bí díà sí lẹ́sẹ̀ kí ni dùnú rẹ bil mu'minina ra'ufun rahim ṣàánú rẹ tí ẹ lọ lè bà kí ló tẹ̀ ń ṣe báyìí kí ló tẹ̀ rí báyìí àmọ́ irọ́ kò sí tazir kọ́bla nasi'a kọ́bla tazir ọ̀dá wàrẹ́ ọ̀dá al-afdal lèyàn máa mú in tó dáa jù ipé ṣe kọ́kọ́ kìlọ̀ fún ẹni tí ń ṣe àṣìṣe náà kó tó máa ṣe rọ́dù fún àfi tó bá ṣe pé aláṣìṣe yẹn àìṣe tó ti gbajúmọ̀ síta ni tó náà ti gbá burú jáde ó ti gbá burú síta tẹ́bùrọ̀ ti ń gbọ́ kò ní ìdíkò dọ́nà rẹ̀ máa sọ pé o lè rí o lè bá sọ̀rọ̀ o lè bá kó bá sọ̀rọ̀ rọ́kọ̀ wá ní no ìgbọ́rọ̀ rẹ̀ rédíò ni yóò gbádùn mi tó aina al-ikhlas wa aina ta'assi bi nabi sallallahu alaihi wasallam so bákan náà nínú tí ó ń jẹ́ ìwà tánàbí máa ń wù ní Ọlọ́run bá sọ fún wa yẹn wípé ìwà náàbí dáa so bákan náà Ànábì sallallahu alaihi wasallam inú wa rẹ̀ ní pé Ànábì jẹ́ tó ní ìtẹríba Ànábì mú ayé pẹ̀lú ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ Ànábì ò kó ayé mọ́yà Ànábì ìbánújẹ́ nítorí ayé Ànábì ní tẹríba ara tẹríba Ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé Ànábì a máa rán aṣọ fún ara rẹ̀ bí káṣọ yẹn ya nìsín kí wọ́n á gbé lọ sọ́dọ̀ télọ̀ fún ara yẹn ẹ fojú wò kí wọ́n gbé lọ pé bá mi rán níjọ́ yẹn bọ́n sì máa ń ṣe ní pé tíìbì kan bá ya ń bí aṣọ Ànábì wa abẹ́rẹ́ fúnra rẹ̀ yóò fi gan so bákan náà
wa yakhsifu na'lahu Anabi máa ń dé bàtà rẹ̀ fúnra rẹ̀ ni so ẹlòmíì pé kí wọ́n fẹ́ nu bàtà ní ìsìn ló nu fúnra rẹ̀ ẹlòmíì fẹ́ ní ẹ wá bá mi sí ẹnu mi kí n tutọ́ so alájì wa ni mo sọ kí wọ́n ní kí àwọn ayé ìfànílétè kí n tutọ́ wò rèé mo máa ń pe irú kí ní jẹ́ ayé ìfànílétè kí n tutọ́ àṣẹ mo wá padà gbọ́ pé ókè ẹ bá ń sí ètè mi mo fẹ́ tutọ́ kò ní lè dá ètè rẹ̀ sí ẹ̀dàpọ̀ èyàn máa ma bí yóò ṣe máa ń ṣe àwọn nǹkan kan tí wọ́n jú pé àwọn náà ẹ̀mí rẹ̀ lọlẹ̀ fọ́lọ́run náà wọ́n yá hìlébù ṣáàtà ẹ̀rì Ànábì ní tó máa ń fún wàrà fún ara rẹ̀ wàrà màlúù wàrà ewúrẹ́ so ẹ̀mọ̀ bí ká ní pé èèyàn ń pọnmi fún ara yàn kọ́ lọ síbi nǹkan bí kò dá o so ẹlòmífẹ́ lè ní àwọn nǹkan mítẹ́lú mọ̀ ń ṣe tó rò pé bóyá òun ọ̀jáyé yóò ní bá ń gbóúnjẹ wá gbóúnjẹ rí bá ń gbómi wá bá ń tún mú ìsanwọ́ mo ti jẹun tán wá gbé lọ wá lọ́dún mínú wọ́n náà tiẹ̀ nítàwádọ́ díẹ̀ so wa ya'kulu ma'al 'abd Ànábì máa ń jẹun pẹ̀lú àwọn ẹrú àwọn tí wọn ní kankan Ànábì wọn sì ọmọ kọ́ọ̀bọ̀ wọ́n jọ wọn jẹun bákan náà wa yajlisu 'ala al-ard Ànábì àwọn jòkó lẹ̀lẹ̀ náà ni àwọn àfáà Sunnah mi náà sọ pé kíyàn máa ní máìdà oúnjẹ ẹni pé dining table pé àṣọ́mọ̀ nǹkan tó ń ṣe díẹ̀ wọn ìsọ pé wọ́n ní o tọ̀ ẹ̀hẹ́n so àmọ́rùn ṣe sí Ànábì sallallahu alaihi wasallam bákan náà wala yamna'uhu al-haya Ànábì ti júdé lẹ́kù kó ṣe pé an yahmila hajatahu min as-suq ila ahlihi tánà bá gbé nǹkan lọ́wọ́ yóò gbé lọ lé fún ara rẹ̀ àmọ́ yóò túmọ̀ sí pé ká má gbà lọ́wọ́ rẹ̀ náà o wọ́n lè gbà lọ́wọ́ rẹ̀ pé ẹgbẹ́ wá kò sí tó burú mẹ́ àmọ́ Ànábì máa ń gbé kò sí ẹ̀ntá Ànábì òkè ń bà lọ́wọ́ anybody Ànábì máa ń bà lọ́wọ́ ń bá Ànábì ṣe onígbéraga